Power off. Mo wà lórí live mi. Mo wà lórí live. Good morning. Good morning, good morning, everybody. Good morning. It's an impromptu program. Good morning. I'm really pissed this morning. Tó bá sọ pé ó ya wèrè. Ẹ mọ̀ pé àwọn kan wà ńbẹ̀ tí wọ́n give a fuck. Mo bí yìí ná ẹlẹ́tẹ̀ ni ẹ. Àgbà òṣì, àgbà ìyà, olè, anini, Fọlọ́runṣọ́, Babátúndé Fọlọ́runṣọ́, olè ọlọ́ṣà, àti wá àti gbogbo ìdílé yín pátápátá ẹ ti kóríbu ẹ ń yọ̀ nínú orí burúkú ni. Láàárọ̀ yìí mi ò ní ju 15 minutes lọ. Torí gbogbo nǹkan tí ó ti ń jí mi látòru, I just have to vent it out. Share. Ojú olè rèé, olè, ojú olè, àti bàbá àtọmọ. Mo bí iná ẹlẹ́tẹ̀ ní ẹlẹ́sìn ni ẹ, ó ti jẹ́bó lọ́dọ̀ mi láàárọ̀ yìí. Ó ti jẹ́bó. In fact, ìgbẹ́ mi tí mò ń yà sínú tọ́ílẹ̀tì ó níyì jù ẹ lọ lọ́dọ̀ mi ní àárọ̀ yìí. Àti wọ́ o, àti ìyàwó ẹ o, àtọmọ òfò tó bí tọ̀ṣọ́, àtolórí burúkú ẹ̀bùn, àti ẹ̀bùn oníhòhò, àti sídíkàtù àmúṣàn, olórí burúkú ni gbogbo yín. Ẹ máa para yín gbẹ̀yìn ni. Lórúkọ Jésù Kristi. Àyàfi tí ìbá ṣe wípé Ọlọ́run ọba Elédùmarè ni ó wò nínú àánú ọlá ńlá ẹ̀, ni ó gbé ìjọ yìí kalẹ̀ láti ara bàbá ìwọ dàgìnì dọ́rọ́ dọ̀dọ̀ ń dédé afọ́fùgbẹ́mu òpònú imbecile Emmanuel Friday olórúkọ òkú wọ́n bí yìí ná olórúkọ òkú olè arìndìn òpònú àgbà olóṣì olè olójú wòkòwòkò. Wọ́n sọ pé bó ṣe máa ń rí náà nìyẹn. Nígbà tí wọ́n bá ti bọ́ ẹrú yó, a ní kó fún un ní another, give me another tumbira. Give me another tumbira láti dá sọ́gọ olè. Who made you a pastor? Lọ ṣe pastor lábẹ́ ìyàwó ẹ̀ náà. Kí ló dé? Kí ló dé? Ẹ ṣe jọ lórí burúkú èèyàn, olórí burúkú ni gbogbo yín. Emmanuel Friday wọ́n bí yìí ná olè olórí burúkú ní àgbà òṣì ní àgbà ìyà ní òpònú ní ẹ dàdá dídín ní ẹ ó ti jẹ́bó lọ́dọ̀ mi. Ó ti jẹ́bó lọ́dọ̀ mi. Ó ṣe jọ lórí burúkú èèyàn lájọ́ tó ti wọ́sẹ̀lẹ̀ kò sí kankan rẹ̀ kankan tó jáde. Ìdààmú kan sí kejì ni. Ìdààmú kan sí kejì ni. Tó bá tiẹ̀ fi rọ́gbẹ́yàn wọbì kan. Ọlọ́run máa ń wò nínú ọlá ńlá ẹ̀ kó sọ̀rọ̀ dòótọ́. Adé ń pọ́n ẹlé adé sọ pé ò mọ̀ nǹkan. Metro tó ti tùbà tó ti túṣẹ́ nítorí pé ìwà àtọmọ ẹ olórí burúkú ọmọ òṣì ọmọ àdánù jẹ́ pé ẹjọ́ máa para yín gbẹ̀yìn ni. Tọ́ṣọ́ ọmọ òfò tó jẹ́ pé òun ló sì máa ṣekú pa ẹ́. Àti sẹ́lí ni olè ìyàwó alábẹ́ṣìdín. Ìyàwó gbogbo àwọn àgbààgbà ṣẹlẹ̀ àtàgbàlagbà àtọmọdé àti gbogbo ọmọ Ọ̀ṣọ́fà. Sọ fún mi, Céline, si Benjamin n'a pas encore touché
ton merde là, si elle n'a pas encore, hein, frignoté dans ta vagin, si Tocho n'est même pas encore couché avec toi, tous les gens couchent avec toi, des couches à gauche, à droite, tout couche avec tout le monde, à gauche, à droite, à gauche, à droite. Olórí burúkú tó tó ẹ láyé yìí ò sí, mo bí yìí ná. Arìndìn, òpònú. Òun lọ́lọ́run ṣe kúkú wá sọ ẹ́ sínú òkùnkùn ayé. Á sẹ̀gẹ̀ fún láì kọ́ lọ dárí ẹ̀ṣẹ̀ jì mí. Mi ò ní kankan ṣe, mi ò fẹ́ bú ara bú ẹ. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ti rí pé ayé ẹ ti bàjẹ́, ayé ẹ ti làbàskẹ́ṣì. Ó wá sọ ẹ́ sínú òkùnkùn ayé pátápátá. Ẹ wo metro. Ẹ wo ọdún tí mo ti wà lórí ọ̀rọ̀ metro. Tá a ti ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wípé Ọlọ́run ò ṣe o. Ọlọ́run ti ṣe ìyàlẹ́nu ń bẹ o. Ó yá. Ọlọ́run ọba Elédùmarè ni mo fi ṣe ẹlẹ́rìí. Tó bá dé Amẹ́ríkà yẹn lọ́dún tí wọ́n bá gbé ẹ̀kọ́ tí ẹ̀ mọ́lé. Céline tó yẹ pé ìwọ bó ṣe wà yẹn. Céline, toi, tout l'argent que vous récoltez en Amérique, tu l'utilises pour acheter des objets. Tous les objets que si tu essayes d'acheter quelque chose en Amérique cette année-ci, tu vas te trouver derrière le barreau. Céline, owó àmì òróró tí ẹ ṣiṣẹ́ fún tí ẹ gba certificate lé lórí tẹ́ lọ ń ta tẹ́ gbà tó yẹ pé ẹ máa bá yín gbé wọlé tẹ́ fi ṣe money laundry tẹ́ fi ra ìbọn fáwọn Boko Haram Nàìjíríà. Mo ti jáde fún yín tán. Mo ti jáde fún yín tán ní orúkọ Jésù Kristi. Emmanuel Friday olórúkọ òkú. Ayé ẹ ti bàjẹ́. Wá kú ikú ò ní dá ẹ lóhùn. Ìwọ àti Tocho àti Ẹ̀bùn oníhòhò. Ẹ̀bùn mo bọ̀ wá fún ẹ lálẹ́ yìí. Máa jáde fún ẹ tán. Sídíkàtù Àmúṣàn ẹ ní jẹ́ tán. Mo sọ gbogbo bí statement of account bó ṣe dí ọwọ́ kí ló ti pè ọwọ́ ọdẹ tó ń jẹ́ bó ti torí owó tí wọ́n fún ẹ. You know what you are doing is illegal. Ó ń gbé statement of account tí ìlú onílùú, ó ń gbé sórí social media tí wọ́n bá sọ fún ẹ, jẹ́ kí n sọ fún ẹ, ó fi ẹ̀wọ̀n ọ̀run mú Amadi. Ó fi ẹ̀wọ̀n ọ̀run mú. Báwo ni statement of account tí Metro Parish ló ṣe dọ́wọ́ ẹ débi tó ń gbé sórí social media? Ó proof pé wọ́n náà mọ̀yàn nìyẹn o. Sídíkàtù wá jẹ sọ́nà bí sí ya ọ̀rọ̀ lẹ́nu mi. Má ti fún ẹ jẹ jù. Ẹ̀bùn máa retí fídíò ẹni máa gbé jáde ní tó bá dalẹ́ yìí. Máa gbé fídíò ilé ayé ẹ máa gbé jáde. Ṣòròpọ̀ níwèrè. Nítorí pé o fẹ́ jogún olówó. Ẹ dúró kí ló kàn yín pẹ̀lú owó olówó? Kí ló kàn yín pẹ̀lú owó olówó? Ẹ wo chọ́ọ̀chì tó ti ń dùn tó ti ń láyìn tó ti ń lóyin. Ẹ wo tó tún ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹ wo tó tún ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹ wo. Ìyẹn ó kó owó jí owó kó nìyẹn o. Ṣé rí ló bá di wàhálà. Làwọn tó yẹ kó wà ní ìcháàjì owó làwọn yẹn bá tún bọ́ síbẹ̀ ló bá tún gbé. Kí ló dé? Kí ló dé mo bí yìí náà olófò ẹni àdánù ẹni òfò ẹni olè òjòdè lọ́nà ṣe sọ ẹ́sọ́ òkùnkùn ayé pátápátá. I owe you no apology. Tocho, ò ní lè jẹ́ tán. Wọlé ayé ẹ bó ṣe bàjẹ́. Ìyàwó ẹ olóṣì tó gbé síta. Tẹ̀ni ó ti di kíní kan ní Nàìjíríà o. Ọ̀ọ́bì kí ló tún dànsìn? Ibi tó ti kúrò ṣó lè padà síbẹ̀. Àná ló fò nídìílé yìí lọ́jọ́ tí Samuel fúnra rẹ̀ tó ti kúrò ńbẹ̀ lògbó ti kúrò nítorí Olúwa Ọlọ́run ọba Elédùmarè rí pé gbogbo èyí tó kù olórí burúkú ni yín. Ọmọ tí ò ṣe fẹ̀yìn lẹ̀ fún ni yín. Sídíkàtù Àmúṣàn, I'm coming for you. Ẹ̀bùn alẹ́ yìí ni mo máa bẹ̀rẹ̀ tiẹ̀. Ṣogbọ́. Ṣọwárí wa máa di àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run. Because ẹ̀yin ò mọ̀ pé gbogbo kọ́kọ́ lèèyàn máa ń blog. You think you are a blogger. Gbogbo kọ́kọ́ lèèyàn ń blog. Statement of account
Government nìkan ló ní ẹ̀tọ́ láti gbé jáde. No matter iye tó máa sọ fún ẹ, o lẹ́tọ̀ọ́ láti gbé statement of account of another continent. Kò sí bó ṣe lè gbé fún ẹ dání tó. Tí wàá tún wá screenshot yẹ, wàá tún wá gbé sórí kíní, wàá tún fi ṣe program, wàá ní kó máa kà. O ti kópa gbèsè ayé ẹ. O ti gba owó blogging, o ti dáràn. I'm coming back tonight. Anybody kí má dé ni mi ò ní dé bá. Ẹ̀bùn mo mọ̀ pé ó wò mí torí mo dédé tag CD ni. CD Katu Amushan. Ìwọ rí ojú nílẹ̀, ó wá àìrójú àìráyè kiri. Oníṣẹ́ tó dá lọ́wọ́. Ìyẹn ò tí tó ẹ. Wọ́n wá ní kó máa gbé orí ẹ bọ̀. Kó fi lọ pọnmi wá lódò. Odò ọba tó kún, tẹ́nìkan kò gbọdọ̀ rọ́lù. Ìwọ ló láyà ó fẹ́ lọ rọ́lù. Iṣẹ́ tó ń ṣe yẹn. Ó mọye ìyà tó jẹ. Ó mọye ìwé tó kà. Kó tó débi tó dé, kó tó dépò tó wà l'Amẹ́ríkà yẹn. Ó wá fẹ́ fi ọ̀rọ̀ àwọn táyé ti kọ̀yìn sí, tí Ọlọ́run ọba ti kọ̀yìn sí. Ẹ mọ̀ pé mo bí iná ti di Nebukadnezari. Bẹ́ẹ̀ni. A ti fa ìjọba ẹ̀yà láti òkè ọ̀run. Emmanuel Friday. A ti fa ìjọba ẹ̀yà. Ó máa rọ lápá. Ó máa rọ lẹ́sẹ̀ pẹ̀lú ìtò wà tó wà yẹn. Ọlọ́run ti fa ìjọba ẹ̀yà. Àti wà tọmọ ẹ tọ́ṣọ̀. Ọlọ́run ti fa ìjọba yín ya. Ogun ò lè ṣe. Ewé àtegbò ò lè ṣe. Ọ̀tún àfà ò lè ṣe. Jájújá kò lè ṣe. Torí pé tọ́lọ́ wà kó òun dé. Ọlọ́run ò bímọ ṣùgbọ́n bí ẹ̀san. Céline. Je sais que tu me regardes. Tu as complètement détruit cette famille. Céline, mo dédé tag yẹ ni. Because I know. Mo ìfẹ́ kó jẹ́ pé mama wo gbọ́ later. Mo tag yẹ and I know you are watching. Je sais que tu me regardes. Que tu es en ligne avec moi. Même derrière le barreau. C'est fini. Àsìlá tàgbọ̀nrín ọjọ́ tàgbọ̀nrín bá sí òun lọ dọ̀kú ẹ̀yẹ. Mo sẹ́lẹ̀ ìdánù náà. Mo fọ̀rọ̀ yín mu tábà tí rinrin. Màá bá yín fa àtòrà wọn. Eléyìí òun ṣe àfàrómọ́ o. Àfàjà pátápátá ni àfàjà kútukùtu. Èmi ọmọ arúgbó olúfà tó tó ṣùmàrè ni mo sọ fún yín. Ẹran ni mo ń fọwọ́ gbà mí kì í ṣe gungun. Ayé yín máa bàjẹ́ ni. Ṣé tipátipá lèèyàn fi máa ń lọ sí inú. Wọ́n ní kẹ́ máa wá sí church àwọn. Àbí pọ̀ ní bàbá lágùn bàbá yín Ọ̀ṣọ́fà. Bàbá ẹ ṣé bí léwu bàbá yín àgbà Joseph. Orúkọ bàbá yín nìyẹn. Samuel lórúkọ tiẹ̀. Ṣé òun ló bá wọn dá American Parish, Metro Parish sílẹ̀ l'Amẹ́ríkà ni. Ó yẹ máa wá wò sídí. Má wulẹ̀ sápadà máa wọlé bọ̀ èmi mo dá ẹ mọ̀ dáadáa. Mo dá ẹ mọ̀ dáadáa. Mo mọ profile picture ẹ. Má wulẹ̀ bọ̀ sẹ́yìn kíní. Ojú kòró kan kì í pojú kòró kan jẹ. Ẹ̀bùn. Ọlọ́mọbìnrin ni àbí. Èmi náà sọ fún ẹ pé ọmọ Àwórì ni mí. Ìwọ tó ń pariwo wọ́n lọ mórúkọ ẹ lọ sílé babaláwo, wọ́n mórúkọ ẹ lọ sílé oníṣègùn. Tó bá mórúkọ ẹ lọ sílé babaláwo kọ́kọ́ ló máa fẹnu ara ẹ sọ níbi tó báyé jẹ́dé. Ẹ wo ohun tó tún lọ ṣe ní chọ́ọ̀chì tó ti ń tò. Ẹ wo ara àwọn òjíṣẹ́, ara àwọn tó ń ṣiṣẹ́ fún wọn, òun ló ń kówó yẹn o. Ṣé ẹgbẹ́ kìí ṣe pé ó ń kà, ó ń kó owó, ó dẹ̀ ń dà. Nítorí kíni? Nítorí nǹkan tí Amadi tó gbé jáde.
nítorí nǹkan tí Amadi gbé jáde lórí owó wọn pé wọn kó owó kan sí inú àkáǹtì. Yes, wọn kó owó sínú àkáǹtì nítorí pé wọn fẹ́ kí olórí burúkú ẹlẹ́sẹ̀ òsì méjì wo mama mú yín jáde, fọ́tò yín mama kó jáde ní kankan. Ṣé èèyàn ni wọ́n pèrè ni Emmanuel? Ó rò pé èèyàn ni ẹ, ọ̀rọ̀ nu gi ni ẹ. Ó lọ́wọ́ bó ṣe bí ẹ sáyé ni, ó lọ bèrè bó ṣe bí ẹ sáyé. Ọlọ́run ti gbà láfíà lára Ọlọ́run, torí ẹ̀ lọ́lọ́run ṣe rí, Ọlọ́run rí pé ó dá léèyàn, ó wá sọ ẹ́ sókùnkùn ayé barayi. Ọlọ́run máa ń sọ̀rọ̀ dòtítọ́ náà. Àìmọye àwọn pásítọ̀ tó wà ń ta ń bẹ̀rẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ò pè wọ́n, ṣùgbọ́n nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tó ṣàtẹnumọ́ Ọlọ́run tó ń ṣe tán Ọlọ́run á wò wọ́n ṣe lóore. Ọlọ́run ò wò wọ́n ṣe lóore, níṣẹ́ ló sọ ẹ́ sókùnkùn ayé torí ẹni burúkú ni ẹ. Ẹ ta dẹ̀kọ́ níkà tó ṣe tinú ẹ̀ wà nínú ẹ̀ ni. Mo ti ń pacify ẹ. And I've done enough. I've done enough. I've really done enough. Pé kò mọ̀ sí ó ṣe kinní kan, wọ́n ṣe kinní kan ni wọ́n ṣe kinní kan, ó lè ní wọ́n gan fúnra rẹ̀. Ó lè. Ní ṣọlá Amẹ́ríkà yẹn, wọ́n máa bí good mọ́ fada ẹ̀. Benjamin, ìjà ti dìjà gbòòrò, ìjà ti dìjà ọmọ Agége ni mo gbé dàgbà. Ìjà ti dìjà ọmọ Agége. Mo kúrò ní Agége mo lọ onílé púpọ̀ ní mi. So yẹ mo kúrò lágége mo lọ sí Làsà, mo kúrò ní Làsà mo di Ìtìrẹ ni mo gbà dé ìlú òyìnbó. Wo máa kó wèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹ papọ̀ máa kó fún ẹ. Tó bá ra fásé kò ra bọ́ sẹ́gbẹ́ kan. Tó bá kó fẹ́ jáde, mo ti retí kókó jáde tipẹ́tipẹ́ o Benjamin. Mo ti ẹ̀ máa tàgì ẹ̀sìn. Kíkíní kó tètè dọ́dọ̀ ẹ̀. Mo dẹ̀mọ̀ kó tiẹ̀ ti wà ń bẹ́ already. Sọ̀rọ̀ oníṣẹ́ ò lábọ̀. Sorry. Ṣé wà pé mo kìlọ̀ fún ẹ? Ìwé tó ṣe gbà, má yẹ kó gún ẹ gáragàra o. Ṣé wà pé every 3 months ló lọ sí Canada kán lè believe pé wà nínú ìlú. Ìwé tó wà lọ́wọ́ ẹ, wọ́n sì lè forfeit ẹ. Ó ti dìjà gbòòrò báyìí. Join me tonight. God bless you all. Kò kìí ṣe tó church treasurer tó ẹ̀tẹ́rí tó kówó kìí ṣe church treasurer o. Tu parles français. Bien sûr, elle a dépassé sa limite. Céline, tu as vraiment dépassé ta limite. Tori wo, c'est toi qui pousse ton mari. Ma Dieu qui ça. L'imbécile. Tous tes enfants, tous les enfants que tu as eu pour Emmanuel, où sont-ils? Ils sont tous des handicaps. Gbogbo àwọn ọmọ tí Céline ní bí handicap ni wọ́n. Tó sọ nìkan. Ìtorí ẹ̀ ló ṣe sórí burúkú pé òun nìkan lọmọ tó kúkú lè jáde nọmọ tí bàbá òun bí. Ó dá òun tiẹ̀ ti gbàgbé bàbá òun ni. Òun fẹ́ máa fọlá jiyọ̀ lọ. Tó sọ nìkan ẹ̀ dẹ̀ máa rí pé òun náà tó máa ń sọ̀rọ̀ bí ọ̀dọ̀yọ̀ ni. Gbogbo ọmọ tí mo bí yìí náà bí handicapé ni wọ́n. Gbogbo ọmọ tí Céline bí ọ̀dọ̀yọ̀ ni wọ́n ń dẹ́tọ́ lẹ́nu báyìí ni. Máa jáde fún yín tán pátápátá ni. Ọlọ́run ló máa bá ṣe ìránṣẹ́ yín jẹ́. Ọlọ́run ò ní fún yín ní ìfọ̀kànbalẹ̀. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin olóṣì. Tí gbá bá dojú dé àṣì tí ò bá ṣe ṣe kákúkú fọ́ gbogbo ẹ̀ dànù. Máa gbé gbogbo life yín báyìí máa gbé síta. Ọlọ́run ọbẹ̀ Elédùmarè yẹn. Join me tonight. God bless you.